kú déédéé àkókò yìí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo máa ń gbà ládùúrà fún yín ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi máa ń gbọ́wọ́ Culture by Ade and Ade ní gbogbo gbà etí yín ò ní di lágbára Elédùwà iṣẹ́ gbogbo wa jọ gòkè ẹ wá gbọ́ o orúkọ àmútọ̀run wá yẹn náà ni mo ṣì ń tẹ̀ síwájú nínú ẹ̀ orúkọ àmútọ̀run wá mi ní òkè ọmọ tó bá ń jẹ́ òkè ọmọ tó ń ké tọ̀sán tòru tí ì sùn kò kì í sùn kò ní jẹ́ kí ìyá ẹ̀ sùn á ké ní gbogbo ló máa ké wẹ́wẹ́wẹ́wẹ́ bí ẹni pé kàtà rẹ̀ nídìí òun la pè ní òkè a tún wá pé ọmọ kan ní Olúgbòdì ọmọ tá a pè ní Olúgbòdì òun ni ọmọ tó ní ìka ọwọ́ báyìí mẹ́fà ṣé ẹ mọ̀ pé ìka ọwọ́ báyìí márùn-ún ni tiyín àbí bẹ́ẹ̀ kọ́ títí ẹ̀ bá ti pé mẹ́fà tó yapa níbí báyìí títí ẹ̀ lọ pé mẹ́fà tàbí ọmọ ìka ẹsẹ̀ rẹ̀ tó pé mẹ́fà òun ni Olúgbòdì bákan náà Babátúndé ó ní ọmọ tá a bí tàbí tí aláboyún bí nígbà tí bàbá àgbà nínú agboolé tó kú bóyá bàbá ọkọ ẹ̀ ni tó kú ọmọkùnrin tán wá bí òun ni Babátúndé o Yétúndé tàbí Ìyábọ̀dé ó ní ọmọbìnrin tí wọ́n bí nígbà tí lẹ́yìn ikú ìyá àgbà nínú agboolé yẹn tàbí nínú ilé yẹn ó lè jẹ́ ọkọ ẹ̀ ó lè jẹ́ èèyàn míì sí ẹ jẹ́ mẹ́nu dúró náà nítorí ìdí èyí gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade and Ade ẹ like ẹ comment ẹ follow ẹ share bí ẹ ti wá gbé iṣẹ́ mi sókè ọwọ́ àwọn tí iṣẹ́ tèmi bá ti dókè ayé yín á lọ sókè ẹ ní lọ sílẹ̀ ní agbára Elédùwà ó dà.